yọ kéè náà sí kó tẹ́ fáìn jù bẹ́ẹ̀ lọ mọ́ọ̀dé tirẹ̀ o wàláhì hàn wà romátìkì kankan hàn wà romátìkì àwọn ènìyàn mo bèèrè lára mo ní what do you see in my eyes don't you think I love you what do you see in my eyes ó ní kíni kò ojú mi èyí ó ní àìsí malaria malaria ibà ok mi ṣe ibà pọ́njú nàbí irú ibà wo gbẹgbẹgbẹgbẹ gbẹrun rẹ sọ ibà kẹrin wàláhì hàn wà romátìkì ẹ̀ṣẹ́ àdìkẹ́jọ́ mọ èèyàn ṣọ́ọ̀ṣì kan máa gbàjá méjì kọkàn kó ṣèkún gbẹrun dáná gbogbo Holy Ghost fire èèyàn mọ ni wọn yóò pa ní lẹ́mí bóyá yà ṣe yìí nìyẹn yí ọ síbẹ̀ ó yí ẹyà sórí ebè kàn yí ẹyà sí pòrókó ọni mọ kàn kí mi mọ kọjá lórí rẹ lóru kí mi bá kí mi kàn mọ wẹrun rẹ ò kí mi wá bí gbẹrun sí ó ní kò bẹ̀rẹ̀ sí kásámù ó ní olúwa gbógun táwọn tó gbógun tì mí fìjà sáwọn tó ń gbé kéèlé tó yí ó ní kí ni mo fẹ́ ṣe mo ní sọ́ọ̀rì ní sùúrù náà calm down mo fẹ́ ṣe ó ní mo fẹ́ ṣe kí ni lọ àṣùnṣe ó jẹ́ yé mi ó ní òun ṣẹ̀ gba anointing oil ó ní jẹ́ èèyàn mọ̀ ọ́n àwọn yóò gbẹ̀mí ọ́ ní nǹkan ìgbé kéèyàn Nàìjíríà kankan ìṣàánúra kan jẹ́ ká ní òfin kéèyàn obìnrin náà ní for instance bẹ́ẹ̀ kọ́ obìnrin wọ ṣòkòtò péńpé bẹ́ẹ̀ a máa seduce dá a lọ bọ̀ ká ti rí à ń ṣe la rape ń gbọ́ ìwọ kọ́ bọ́bìnrin sùn mọ́mọ́ kọ́ dédé rọ́ọ̀dún ní kọ́ wọ ṣòkòtò péńpé ṣé ọpọlọ bó ṣe à lọ ní a sọ ọpọlọ rẹ ìyẹn a gba nù ọpọlọ rẹ a ṣe spinal cord rẹ a gba spinal cord rẹ a sókò rẹ nì ìkó wa tẹ a sókò rẹ bẹ ìlẹ̀lẹ́sẹ̀ ìyá gba action rẹ ọ̀nì kó wa ti rape pàápàá ọ̀nì kó wa ti wọ ṣòkòtò péńpé ní àpò ráìsì lé ẹ̀ kàn gbé akọ àpò ráìsì mo wí yín kàn gbé akọ ọkùnrin mo wí yín kó ṣèmi níjọba mo máa sọ nínú àpò ráìsì wọṣọ kínní àní ní àná mọ́kàn lọ mo ọmọ kan títí mọ́ mú ṣàṣẹ̀ mọ́lẹ̀ yó ọ̀sẹ̀ òní kì mo mọ́ mú ṣàṣẹ̀ mọ́lẹ̀ mo kà fẹ́ sọ fún yẹn lákè egun ọ̀kadà rìn àti lẹ́sìsì kí n máa tọ́ ọlọ́bìnrin kẹ lọ ìmọ̀ kí n máa yí ọgbọ́ mo wí hàn kí n máa fẹ́ǹsì tiyàn blọọkù tiyàn wẹ́ẹ̀mẹ̀yẹ ọ̀dà ire o.